dédé wòyí ẹ̀yin èèyàn wa, èyí ni ìròyìn Yorùbá láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Segun Pryme ló níròyìn yìí. A ti rí ẹ̀rí àrídájú wípé tí èèyàn bá jẹ ìrẹsì jọ̀lọ́ọ̀fù Ghana tó bá sì fa igbó ojú ẹlẹ́gba, irú ẹni bẹ́ẹ̀ ọpọlọ wọn yóò máa ṣiṣẹ́ sódì ni. Eléyìí ló wá dífá fún ọ̀gbẹ́ni akọrinta olókìkí ní ilẹ̀ Amẹ́ríkà tí a mọ̀ sí olúwa Kanye West, gbogbo ayé ń pè ní Kanye West. Òun ló fà á tó fi sọ pé òun fẹ́ lọ fún ipò ààrẹ ní ọdún 2020 ní ìlú Amẹ́ríkà. Bẹ́ẹ̀ni Kanye fi eléyìí hàn níbi ayẹyẹ ìgbéfẹ́ fún àwọn akọrinta nílùú Amẹ́ríkà ní alẹ́ àná, níbi tí wọ́n ti fi ife ẹ̀yẹ dá a lọ́lá. Ẹ gbọ́ díẹ̀ nínú nǹkan tí ọ̀gbẹ́ni Kanye sọ. I have decided in 2020 to run for president. Ìyí èèyàn wa nílé, ọ̀rẹ́ lẹ́gbọ́n yẹn lẹ́nu ọ̀gbẹ́ni Kanye. Ǹjẹ́ ẹ̀yin lè dìbò fún bí? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi á dìbò fún un. Níbi ayẹyẹ ìgbéfẹ́ yìí bákan náà láti rí ìjà tó ṣẹlẹ̀ láàárín àwọn akọrinta méjì, arábìnrin Nicki Minaj tí gbogbo ayé mọ̀ sí Nicki Minaj, òun àti ọmọ Miley Cyrus tí gbogbo ayé mọ̀ sí Miley Cyrus, látàrí wípé wọ́n ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni ọmọ Miley ló lọ sọ fáwọn oníròyìn oríṣiríṣi nǹkan nípa arábìnrin Nicki. Eléyìí ló fà á tí Nicki fi gbaná jẹ. Arákùnrin òkóbó kan ní orílẹ̀-èdè Germany ti gbé arádùúgbò rẹ̀ lọ sílé ẹjọ́ báyìí o, látàrí wípé òkóbó yìí ò lè ta nǹkan ọmọkùnrin yẹn ò lè dánmọ́, kò lè gbélaga sí logo. Ó sì sanwó fún arádùúgbò rẹ̀ láti báyàwó òun sùn kí wọ́n ba lè bímọ. Ṣùgbọ́n lẹ́yìn bíi 250 ìgbà tí arádùúgbò ń báyàwó òkóbó sùn kò dánmọ́ o, lòkóbó bá bínú ní gbogbo ẹ̀ bá di yánpọnyánrin, ló bá di gbọ́nmi sí omi òtó. Nítorí rẹ̀ ló ṣe darí lọ sílé ẹjọ́. Ẹ̀yin èèyàn wa nílé, alẹ́ rí dálẹ́bi nínú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé ọkùnrin òkóbó tó sanwó fún arádùúgbò ni, àbí arádùúgbò tó gbà láti báyàwó oníyàwó sùn, àbí ìyàwó ẹ̀wẹ̀ tó gbà kí ọkùnrin gun orí òun láì ṣe ọkọ tirẹ̀? Ṣùgbọ́n ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ọmọ bíbí ṣe kókó ní ilẹ̀ wa, ó sì lè fa wàhálà láàrin lọ́kọláya. Kí lẹ rí sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ bá wa dá sí i. Eré ìdárayá. Ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọtí olóró tí a mọ̀ sí Chelsea Football Club tí wọ́n fìdí rẹmi níbi tó ti figagbága pẹ̀lú ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù míì tí wọ́n sì nà wọ́n ní 2-1. Bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èṣù pupa tí ó ń jẹ́ Red Devil, ìyẹn ló ń jẹ́ Manchester United, àwọn náà fìdí rẹmi o, wọ́n nà wọ́n ní 2-1. Ǹjẹ́ ẹ wá rí báyìí wípé nǹkan ń bẹ nínú eré bọ́ọ̀lù gbígbá yìí? Ǹjẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ṣé wọ́n lè gbégbá orókè ní ìdíje yìí bí? Àbíkẹ́ ǹjẹ́ ẹ rò wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U lè gbégbá orókè? Ìròyìn wọn ò lè jù báyìí lọ lọ́jọ́ tòní. Ẹ ṣé tí ẹ̀ ń wò wá, ojú tẹ́ fi ń wò wá, ojú ọ̀hún ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá, etí ọ̀hún ò ní di, ẹnu tẹ́ fi ń rẹ́rìn sí ìròyìn làbárè wa, ẹni ọ̀hún ò ní ká léyìn o. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣọkọ ìyàwó yín, ẹnikẹ́ni ò ní gbà tí ẹ̀yin ṣe, ẹ̀yin náà lẹ́ẹ̀ ṣe máa ṣe bàbá fáwọn ọmọ yín ò ní jọ lárìn lọ́dọ̀ o. Ẹ̀yin obìnrin náà, ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe ìyàwó lẹ́ẹ̀dọ̀ ọkọ yín ò ní dédé di Caitlyn Jenner o, àwọn ọmọ yín ò sì ní sá lọ. Ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ tí a mọ̀ sí side chick, àwọn àrísítò yín wọ́n máa sanwó déédéé, bẹ́ẹ̀ ni àwọn mugun yín náà wọn ò ní sá lọ. Ẹ̀yin aláìníṣẹ́ tí a mọ̀ sí jobless, ẹ̀yin náà láìpẹ́ láì jìnà ẹ máa ríṣẹ́ ṣe. Ẹ ṣé, Segun Pryme lóníròyìn yín, ó dìgbà.